àdúrà mà ní kíkó wa máa gbà wípé kí ọjọ́ ayẹyẹ wa kó má di ọjọ́ yẹ̀yẹ́ mọ́ wa lọ́wọ́ o. eléyìí ò rí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ Lizzy Anjorin tó jẹ́ ọ̀kan lára àwọn ògbóǹtarìgì eléré orí ìtàgé lórílẹ̀‐èdè wa Nàìjíríà lẹ́ka ti ilẹ̀ Yorùbá, níbi tí ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó mà di ọjọ́ yẹ̀yẹ́ o, nígbà tí ọkọ rẹ̀ ìyún ọ̀gbẹ́ni Lateef Anjorin tó pàdé àpòpọ̀ pẹ̀lú ògbóǹtarìgì òǹkọ́ni ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí lójúnà láti lè wá kọrin fún ìyàwó rẹ̀ Lizzy Anjorin kí inú rẹ̀ kó lè dùn lọ́jọ́ ọjọ́ ìbí rẹ̀, ìyún birthday surprise tí wọ́n máa ń ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ ò mà rí bẹ́ẹ̀ o. ọjọ́ ayẹyẹ dọjọ́ yẹ̀yẹ́, ọjọ́ tó jẹ́ kí inú Lizzy Anjorin kó dùn, kódà òun náà ni inú rẹ̀ ò dùn o. ṣùgbọ́n kí ni ohun tó ṣẹlẹ̀ gangan? wọ́n mà ní Tọ́pẹ́ Àlàbí ló mà fà o. nígbà tí Tọ́pẹ́ Àlàbí tó máa dé ibi tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ gangan, wọ́n ní kódà ìròyìn gbé jáde o wípé Tọ́pẹ́ Àlàbí kò tẹ́ ẹ mọ̀ wípé Lizzy Anjorin lòun fẹ́ wá ṣiṣẹ́ fún, ìyẹn birthday surprise. ṣùgbọ́n nígbà tí wọ́n máa dé ibi tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ ọ̀hún náà, tí ó fẹ́ wá kọrin, tó wá mọ̀ wípé Lizzy Anjorin lòun fẹ́ ṣiṣẹ́ fún, ni wọ́n sọ wípé Tọ́pẹ́ Àlàbí ló fárígá kalẹ̀ o wípé òun ò ní bọ́lẹ̀ nínú ọkọ̀, kódà bí wọ́n bá fẹ́ gba owó eléyìí tí wọ́n ti san, tí wọ́n bá fẹ́ gbà padà, òun ṣetán o láti dá a padà fún wọn. kódà òun sì ṣetán láti sọ fún awakọ̀ wọn o láti wà òun kúrò níbi tóun wà, nítorí pé òun ò ṣetán láti kọrin ayẹyẹ ọjọ́bí láti kọ́wọ́ ọ̀dùnnú pẹ̀lú Lizzy Anjorin gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà àwọn fún o. kí ló ṣẹlẹ̀ gangan tí Tọ́pẹ́ Àlàbí tí wọ́n fi sọrú eléyìí? kí ló ṣẹlẹ̀ gangan tí Tọ́pẹ́ Àlàbí tí wọ́n fi gbérú ìgbésẹ̀ yìí o? òun náà ni wọ́n mà sọ pé ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ̀ o, bí nǹkan ò bá ṣẹlẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ o, ìgbésẹ̀ kan là ń gbé ká tó gbé míì. ní Tọ́pẹ́ Àlàbí sọ wípé òun ò ṣetán o láti ta àbùkù bá àpọ́nlé tóun ní o, láti ta epo sáṣọ àlà wọn, àti wípé láti ba ojú ìwòye táwọn èèyàn fi ń wò wọn lágbàáyé àti lórílẹ̀‐èdè Nàìjíríà, òun ò ṣetán láti bà á jẹ́, nítorí wípé kí ni o? nítorí pé Lizzy Anjorin kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí, àti wípé látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti àwọn akẹgbẹ́ rẹ̀, tó jẹ́ pé Lizzy Anjorin yóò lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́, á sì bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ sáwọn kan, wọ́n á sì bẹ̀rẹ̀ sí ní máa ṣépè fáwọn kan wípé òun ò ṣetán o láti wá máa kọ́ wọn rí pẹ̀lú Lizzy Anjorin, pé kí wọ́n máa wá rí òun pẹ̀lú Lizzy Anjorin, kí àbùkù eléyìí tó ń ta lé Lizzy Anjorin kó bá máa wá tún máa gbé lé òun náà lórí o. ó dá o kóun rárá dá wà ní táwà kálítù, kóun ta kété bíi ṣọ́ọ̀ṣì oko sí Lizzy Anjorin o. bó bá jẹ́ pé òun mọ̀ wípé iṣẹ́ Lizzy Anjorin lòun gbà, òun ti sọ fáwọn tí ń gbaṣẹ́ fún òun pé ẹ má gba eléyìí o. fún ìdí èyí òun ò ṣetán o láti ṣiṣẹ́ fún Lizzy Anjorin. ó ní kódà nígbà tóun máa débẹ̀, òun ò rí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣe rí orí ìtàgé kankan níbẹ̀ rárá o, eléyìí tó fi hàn wípé bóyá Lizzy Anjorin kò bá ẹnì kankan ṣe nínú wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní ó wà níbẹ̀, òun náà ni àwọn èèyàn tó jẹ́ pé wọ́n tẹ̀ ló kọ rárá o, bíi àpèjúwe tí wọ́n ṣe ṣàpèjúwe ọ̀hún náà nínú ìròyìn eléyìí tí ọ̀gbẹ́ni kan tó orúkọ rẹ̀ jẹ́ Gbénga Làwálì tó gbé jáde náà ló sọ pé bí àwọn èèyàn tó jẹ́ bí ìyá alágbó, ìyá onírú, ìyá onípàrágà, òun náà ni àpéjọ bẹ̀ ló mà rí o. ẹ̀ tún wá rí eléyìí wípé ó tún gbẹ̀nù tán báyìí, ó fẹ̀jú kẹ̀kẹ́ o, àmọ́ ohun tó lè tún wá dà báyìí. ṣé rí i wípé ọ̀rọ̀ òní kì í ṣe nítorí òní o, bí ò bá ṣe nítorí ọ̀la, látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn rògbòdìyàn tó ti ń ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú iṣẹ́ tíátà tí wọ́n jọ ń ṣe láàrin ara wọn. rògbòdìyàn yìí tó ṣẹlẹ̀
tó sì máa mú Lizzy Anjorin tó máa wá jáde wá láti wá máa sọ̀rọ̀ tó sọ pé ó sì tún wá máa ṣépè fún àwọn akẹgbẹ́ rẹ̀. Òun náà ló máa mú Tọ́pẹ́ Àlàbí tó fi wá sọ wípé òun ò ṣetán o láti ṣiṣẹ́ fún un, kódà ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí tó jẹ́ kó jẹ́ ọjọ́ ayẹyẹ tó jẹ́ kó jẹ́ ọjọ́ ìdùnnú ọjọ́ ìkọ́wọ́ ìdùnnú òun náà ló máa jẹ́ ọjọ́ yẹ̀yẹ́ o. Ẹ sì mọ̀ wípé bírú eléyìí bá ṣẹlẹ̀ ẹsẹ̀ aláyẹyẹ òun náà yóò kọ́lẹ̀ túrútúrú ní o. Tí Tọ́pẹ́ Àlàbí tó fi tutọ́ sókè tó fojú gbà á tí ò tẹ́ ẹ̀ wò pé bóyá Lizzy Anjorin òun náà jẹ́ kan lára àwọn gbòógì ìràwọ̀ nílẹ̀ adúláwọ̀ yìí o, ìyẹn nílẹ̀ Yorùbá, tí ò sì tẹ́ ẹ̀ wo apá abẹ̀ rárá tó ní òun ò ṣetán o láti bẹ́ẹ̀lẹ̀ pọ́nì nítorí wípé aláṣọ àlà òun náà lòun náà. Ọ̀gbẹ́ni Lateef Anjorin tó jẹ́ ọkọ Lizzy Anjorin kó máa lè ṣe nǹkan kan o. Bẹ́ẹ̀ sì rèé wọ́n ní Tọ́pẹ́ Àlàbí kó padà ṣiṣẹ́ òun náà lọ́jọ́ náà o. Ọjọ́ ayẹyẹ ló wá dé páfe lóde máa wò mí máa wò ẹ́ kó tó di wípé wọ́n wá nǹkan míì ṣe. Gbogbo ohun tá a bá ń ṣe nítorí èní kan torí ọ̀la ni o, ta ni ká dá lẹ́bi? Ṣé Tọ́pẹ́ Àlàbí tó gbaṣẹ́ tí ò mọ̀ wípé èèyàn báyìí lòun fẹ́ lọ ṣiṣẹ́ fún tó di ọjọ́ yẹn tó ṣẹ̀mọ̀ wípé èèyàn báyìí lòun fẹ́ lọ ṣiṣẹ́ fún tó sì kọ̀ jálẹ̀ láti ṣiṣẹ́ fún onítọ̀hún àbí Lizzy Anjorin eléyìí tí ò ro ọjọ́ ọ̀la tó sì ń sọ ohun tó jẹ́ kó sọ òun ni ká dá lẹ́bi ni, àbí ẹni tó jẹ́ Ọ̀gbẹ́ni Lateef Anjorin tó jẹ́ ọkọ rẹ̀ tí ó pe Tọ́pẹ́ Àlàbí ṣé kò sọ fún Tọ́pẹ́ Àlàbí wípé Lizzy Anjorin ìyàwó òun ló fẹ́ wá ṣe sọ̀práìsì fún ni? Ta ló lẹ̀bi gangan? Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ṣó jẹ́ kí Tọ́pẹ́ Àlàbí kó tẹ̀ sì ṣe náà? Tó bá sì ṣe kó má jẹ́ pé ìmí ni ò ní ṣe, àbí bó ṣe ṣe yìí gangan òun náà ló dáa. Ẹ̀já fi èròǹgbà wa ṣọwọ́ o sábẹ́ comment section. Ẹ sì má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ bá wa pín, ẹ bá wa share rẹ̀, ẹ jẹ́ ó délé kẹjọ́ ó dóko. Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Èmi ti yín tòótọ́ Olúṣọlá Olómi Ọgbọ́n ló sọ wípé láyọ̀ láyọ̀ la pàdé o.